حي في الحياة حي في الممات شيخنا صلاتي لا إله إلا الله حي في الحياة حي في الممات يا هادي الخيار يا صلاتي يا سر الحقيقة يا صلاتي يا سر النجاة للأنام يا فيض العلوم يا صلاتي يا ابن السعادة يا صلاتي يا أمري وبعمري صلاتي يا للشمائل زيلوني تنصر محمد بعيوني على الشمائل زيلوني تنصر محمد بعيوني يا نصر ولي رفاني على دياري صهماني على البريد سماني سلوني بأهل الدينار بأهلنا شيخ صلاتي حبلي إلهي هداياتي وصيلتي مؤمناتي بأولياء الرحمن روح الشمائل أمريكا بايت غادي أمريكا بشياب الرصد أمريكا وداج سر الرحمن أزال قلبي أمريكا أزال قلبي أمريكا 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 تفل الشوامي في هواك صنعك سر الرحمن أزال قلبي أمريكا أزال قلبي أمريكا 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 تفل الشوامي في هواك صنعك فارس ميداني يا صلاتي بعد وقوم يا صلاتي بعد وقوم لمشربكم 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 يا ولدي وعلي فريدتكم تعمل في سين الجيلاني يا صلاتي بعد وقوم لمشربكم لمشربكم يا ولدي وعلي من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك واكرم الله على سيدنا ومولانا وحبيبنا وشفيئنا وبشيرنا وسراجنا صلى الله عليه وسلم وقرة أعيننا ووسيلتنا إلى ربنا بالقاسم الأمين صلى الله عليه وسلم محمد عبدك ونبيك ورسولك النبي الأمي صلى الله عليه ورسول العربي وعلى آله وأصحابه وأزواجه وذرياته وآل بيته أفضل صلاة وأزكى سلام وأنم بركات عدد الرمل والعصا والتراب والكؤوف والسلف والمآدن والآجال آمين. ẹ̀dàkùn gbogbo ẹlẹ́rìí rẹ̀ nírọ̀lẹ́ yìí tóun náà sì fẹ́ jẹun ọmọ ẹ̀dàkùn ẹ bá pariwo lọ́hùn.
كبير Ara bí ẹni pé àgbọ̀túnmá àdúrà tí mo fẹ́ ṣe yìí. الله أكبر Ẹni ó fẹ́ jẹ wọn mọ́ tó fẹ́ ṣe ìtì ọmọ ó sojú ẹ̀ ní òun. Tó sì fẹ́ jẹ́ kó máa wọ́n máa dára rẹ̀ lójú ẹ̀mí òun. Ẹ dákun ẹ máa kíbò sí Ọlọ́run. الله أكبر إن دين محمد الله أكبر Bàbá إن دين محمد وكتابه أقوى وأقوى مقيلا وكتابه أقوى وأقوى مقيلا. ẹ dákun ṣe dandan ní kọ́mọ ń kórè rẹ bá bàbá rẹ̀ lójú ayé bàbá ẹ̀ ṣe dandan ní fọlọ́. Ànábì Nuhu náà bímọ àwọn ọmọ rẹ̀ pé ní ibú bá lójú ayé ẹ̀ kò sì ní kó ànábì lò. Allah. Gbogbo abiyamọ bàbá wa mọ̀ pé Ọlọ́run ló ṣe yìí. Ọlọ́run ló ṣe yìí fún mi kìí ṣe mí máa ṣe. Iṣẹ́ àwọn àgbàlagbà àjọ àwọn àgbàlagbà ẹni ọba fẹ́ nírú ẹ̀ kó dìde lẹ́ẹ̀kan náà kó bá ní ọwọ́ kó dúró. إن دين محمد وكتابه أقوى وأقوى مقيلا. Mo kí gbogbo ẹ̀yin àfáà. حياكم الله. Bàbá wa Màjèsí ẹ̀yin ní kẹ́jọ́kú. آمين. شيخ الخلق الشيخ عبد الكريم الصلاتي. Ọlá arúgbó. الله. Mo wá fi gbogbo ẹ̀yin àgbàlagbà. Mo fi kí bàbá àdínì. الله. Ìyá àdínì. Mo wá kí ẹ̀yin bàbá. Ẹ̀yin olóyè. Ẹni ọba kábùkù rí lọ́mọ yìí. Gbogbo ibi tẹ́yìn náà ti máa ń lọ lóní mọ̀lúdì. Ìmọ̀lẹ̀ ti lẹ́ni tí ń ṣe mọ̀lúdì tó pé gbogbo yín tètè wá ń jẹ́ lẹ́sìn. Ẹni tí ò rí dákàrú yín pé amaru bó ti rúke. Ẹ wá jọ fún mi jọ títí jẹ́ lẹ́sìn. Lẹ́yìn pé mo bí mo sì jẹ́ àfọ́ ẹ̀. Níjọ́ tí ó tún wá ṣe fáàrí tínú ẹ̀mí ní ó dùn yóò tún wá jẹ́ lẹ́sìn. Ẹ dákun rẹ̀ òun lékún ni àbí dínkù. Tó bá yẹ pé lékún ni ẹ bá kí mo sí Ọlọ́run. Allahu akbar kabira. Àṣírí oore rẹ̀ ní kò sì lè dínkù àtayọ̀ kíá. Èmi kí mo wá ṣe. Àmọ́ ọba tó bá fẹ́ ṣe ríire yóò sábà wá tí ó máa dùn òbí rẹ̀ nínú. Òbí bá bá wá mọ yìí yóò wá tọ́jú ọmọ náà torí gbogbo èèyàn kí ó dùn mọ́. Ṣé gbogbo ọmọ ní tọ́jú bàbá ẹ̀ ní lọ́bẹ̀ tọ́ ni? Ẹ wo láàrin ìṣẹ́jú mélòó? Ẹ wo iye owó? Ṣé kò ní ìdí owó ni? Bí iznillahi wa bi jalali. Kò sí táàm fún kọ́rọ̀ o. Lójú gbàgbé mo ti wí gbogbo ọdọọdún. Ọba kéwú tí ọba jẹ́ àfọ́ àwọn jẹun òun náà ní jẹun ọmọ. Kìí ṣe pé. Yóò ṣe wà lẹ́yìn. Àkọsí ní a máa jẹ ohun tí ẹ bá rí. Ó ní lárí kalẹ́ ni ẹ̀. Ẹni àmì rẹ̀ bá lo òkè àdúrà tí ẹ náà gbọ́. Àṣírí ẹwà rẹ̀ rẹ̀. Yóò tún mú èèyàn káwá aníwọ̀tí rí rẹ̀. Bá ń lọ airport. Àwọn èèyàn
inú àwọn èèyàn tí ń ṣàdúrà fún máa wá wo títí pé ọbẹ̀ ẹlẹ́sàn lọ́lọ́hùn. Bẹ́ẹ̀ ọba tó a ṣe rẹ̀ nú ọmọ kò ní mọ ọmọ tó yàn. Àbábọ̀ bí àdáwọ̀ náà ní kẹ́mi bàbá ó fi kù. Gbogbo ọmọ ò lè rí bákan náà lẹ́ẹ̀kan náà. Bàbá ọ̀tẹ́ ọ̀la bàbá mi ti jẹ́ bẹ́ẹ̀. Kì í jẹ́ oko tó ń jẹ́ nì. Ọlá gbé ẹ̀gbọ́n Sheikh Solaty ni. Ẹni ọba kí mo ṣiṣẹ́ wù. Ó tó wọ́n gbádùn kú ni. Ẹ̀mí rẹ̀ ò ní kúrú. Àwọn bàbá yìí ló ṣiṣẹ́ lẹ̀. Wọn ò bá ń tọ́ dáa jẹ́. Bàbá òbí tó wá tara ẹ̀ jáde. Irúfẹ́ tó fẹ́ràn mi láyé. Èmi ò tí ì rí iṣẹ́ fọ́mọ. Iṣẹ́ kìí ṣe lásán. Gbogbo àwa abiyamọ ẹja lè fún ṣòkòtò wa. Ìyá mi ìlọba tọba rẹ̀ jẹ́ látọjú ayé. Èèyàn kò sá sí òun lọ́sà sọ́mẹ̀. Kálukú wá bùkẹ́ ni wọ́n gbé sàsí débi tó lágbẹ̀rẹ̀. Bàbá gbogbo ẹni ó ní kan tó ṣàdúrà fún yín. Bí tí náà yín ní yìí ni o. Àbí kéèyàn ó sì jẹ́ owó fọ́rọ̀. Obìnrin kìí ṣe dandan ni kọ́lọ̀ kó ṣe é bó ti ṣe yìí. Mo wá mọ̀ ọlọ́tì mi, ó sì mọ̀ pé mo mọ̀. Ẹ bá nà káàrí ọlọ́pàá fi pàmí lẹ́kún. Ẹ bá nà káàrí sí. Gbogbo àwọn tí gbé wà kí wà bọ̀yàn lọ́wọ́. Tí wá ti fẹ́ ní sọ bí tí ò yẹ kó fẹ́ ní sọ. Ọlọ́pàá jọ ọlọ́yẹ̀ lára rẹ̀. Gbogbo oúnjẹ máa tó bá fẹ́ jẹ́ kí ló ṣẹlẹ̀ fún ọba òkú nìyẹn. Wọ́n wá nà tábà yìí. Wọ́n wá ní Allahu Akbar. Ẹ̀dá kan bá wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ bá wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ọba ìpínpín olóhùn kò tó bẹ́ẹ̀ mọ́. Ẹni kò gbà tó ọlọ́gbọ́n. Mo wọ̀ ọ́. Ẹ̀yà bíbẹ̀ tó máa bínú. Máa lè ṣàdúrà tí yín náà. Ìjẹ́ mi tó bá gàdùn lọ́dọ̀ wa. Tá ń béèrè lọ́dọ̀ Ọlọ́run. Tó rò pé báyà lọ́lọ́run fi lè ṣe é. Bẹ́ẹ̀ ni ẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run ní sí. Bẹ́ẹ̀ bá lè wo kòkòrò tó ní obì. Ìyẹn pé obì tó ní kòkòrò. Bàbá wa kálọ̀ rí lọ́fẹ́ júwe àṣírí fún mi tó yẹ hàn náà. Àwọn ẹlẹ́kọ̀ọ́ dúró gbowó náà sí ní. Ó ní lè wá obì tó ní kòkòrò. Mo sì máa lẹ́kọ̀ọ́ tó gbẹ̀lẹ́ alábìdún. Obì kan ní jẹ́ àbìdún. Ó bẹ̀rẹ̀ sí máa ń pariwo lóhùn. Wọ́n wá lè wá obì oníkòkòrò tó pọ̀. Àwọn àgbàlagbà tí wọ́n rí sọ̀mọ̀ mọ́. La ilaha illallah. Ó ṣe ń Solaty ní fún ọ ní nǹkan báyìí. Allah. Onílé wá obì tó ní kòkòrò wa. Ó ní sẹ́. Mo wá sẹ̀. Mo wá ní kòkòrò. Ìwọ̀n yí báyìí. Bí ọ̀rá. Oníbẹ̀ ìkànnì yí kalẹ̀. Sẹ́ni símẹ́ntì. Ayakumullah. Ní kòkòrò. Mo wá bí yí. Oníbẹ̀ ìkàrí yìí ń lọ. Mo wá fi lọ bẹ́lẹ̀. Oníbọ̀lógún ọlọ́wọ́. Foníkò sí ọ̀rá ni. Ó lẹ́yìn olóbi jẹ́ obì tó fi jẹ́ débi tó jẹ́ ní. Allah. La ilaha illallah. Wa fi kulli shay'in. Wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahidu. Wa fi kulli shay'in lahu ibratun tadullu ala annahu al-wahidu. Obìnrin tó bá ga lẹ́nu ẹ̀yìn ni ẹ̀dì síwájú Ọlọ́run. Ayakumullah. Bí n bá ma ti gbogbo yín, bàbá àdínì ni.
حياكم الله ọkùnrin ọlọ́run ọba mi kan bẹ ilé ìrántí mọ́ أكرمكم الله ọgbẹ́ ìṣe kan ó ní láti jọ tó wù ní pẹ́lẹ́yé ọlọ́dà bíi ìpín odidi símẹ́ǹtì ni wọ́n rọ́ọ̀lù wò ni. أكرمكم الله èmi lọ́ba tẹ́mi máa rán sí ètí mo fẹ́ fàyọ ni pé agbára ọ̀ká àwọn ẹni yìí bí ìbá ṣe pé wọ́n ní bẹ̀rù ọlọ́run lára èèyàn. لا إله إلا الله ẹ̀ẹ́dùn bàbá nínú ẹ̀ẹ́dùn adùn ọmọ náà nínú àwọn èèyàn wọ́n rò pé àwọn lè rí ìyìn حياكم الله àbẹ́ni tí ọba parẹ́ bí apẹ̀kọ́. لا إله إلا الله kí kálukú ọ̀dà ní ẹ̀sìn pé bàbá wọn أكرمكم الله kí n tó jòkó lẹ̀ mo ti rí àláàtì owó yìí. حياكم الله gbogbo èyí tẹ wá ṣàdéhùn bẹ́ẹ̀ tẹ du ọmọ mi nínú tẹ sì ní àtẹ́lẹwọ́ ẹ dìde tẹ ọwọ́ náà. لا إله إلا الله الله لا إله إلا ẹni الله ọba wa ni tóun náà fẹ́ gbà tó sì látẹ́lẹwọ́ kódà kúkọ́ nìyẹn. قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ẹ dákun kálukú yẹ wọ àtẹ́lẹwọ́ yìí ilà tí mẹ́mẹ́ pàǹkárẹ́ olórí ìbàdàn láti jọ tọ́jú wa mẹ́. لا إله إلا الله máa wá wò ó tó wù ọ́ jù lọ ni madaniya حياكم الله ẹ̀yin tẹ́ dúró ẹ̀yin ọba mi yòókù ẹ̀jìnládi أكرمكم الله àti iṣẹ́ òmùdẹ̀ tìrù ó síwájú. حياكم الله ẹ̀yin yóò kàn mí ni الله bẹ́ẹ̀ bá lọ́wọ́ kàn mí lẹ́yìn ọ̀kan lọ́wọ́ ṣẹ lẹ́yìn. آمين يا رب ìṣàwù gẹ́gẹ́ yá sàǹdíyà kò yá ń sọ àsìkò yá bẹ́ẹ̀ bá ní omi tì yín ò ní wọ́n má tí ò tún lọ́wọ́ lọ́wọ́. آمين يا àti رب gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ jọ wọ́n bẹ́ẹ̀ ẹ tẹ́wọ́ yín. الله ẹ wọ́n dàrí ẹ̀ náà ṣẹ́jú méjì. حياكم الله آمين آمين يا الله ọlọ́wọ́ la bàbá náà tó fún mi ní ìsinmi náà kéèdì yọ kejì الله ẹ̀dá kò gbogbo ni ó sì ní máa fi ṣètò ọlọ́run púpọ̀ má fi béèrè oore fún rẹ àmọ́ fi béèrè oore fẹ́ ní ẹlẹ́ni. الله ẹ wá ná 5 million ẹ ná owó bí ẹni pé ẹ tọrọ ń tẹ́fẹ́ ẹ tún tọrọ ẹ lẹ́ẹ̀kan sí ẹ rántí tọ́ tàwọn ọmọ náà. nítorí àwí bí mo bá wí bí mo ti wí yìí bí aláwù tí mo fẹ́ wí bá kọjá mẹ́sàn-án dúdú ó sì kú ò lójú ẹni tó bá wí لا إله إلا tó bá الله kọjá mẹ́sàn-án tí mo fẹ́ jẹ́ wí dúdú yìí yóò kú òun bẹ̀ nísìnyí wọ́n abúlé dẹ́ta àyìnlẹ́ ọ̀hún mi náà ló sì rí. لا إله إلا الله kíkà ló kúmọ́ kó dọ́kítà rẹ̀ síwájú ọ náà ẹ̀yin tó náà fi yẹ wá báyìí táwọn èèyàn fi mà pé ayé yẹ wá ìtẹ́ ìfi ní ráyè jáde má ọlọ́run ò ní gbé báyìí. آمين يا الله ẹni àbí rẹ bá mi òkè jùlọ dúwà ní ọkọ̀ kọ́mà. kání Allah. ohun obìnrin lọ́jọ́ ga tiẹ̀ ló kú mẹ́jọ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. wọ́n lẹ́ni tí wọ́n lọ tán fún kí lẹ́jì tó sú ó sì ní ìjọ ẹni tó ṣe fáàrí sí lọ. لا إله إلا الله okùn méje tó bá ń gbé Allah. وحده لا شريك له okùn mẹ́fà àní gbogbo Ísírẹ́lì kọ́lẹ̀ àwa la dùnnú bẹ́ẹ̀ yẹn bá ṣe ọlọ́run ọlọ́run lè bọ́ ẹnu mẹ́ta tẹnu mẹ́ta bá ti jẹun òun fẹ́ níjì ọ́. يا الله àwa la dì nínú ẹ̀dùn wa nínú ẹ wá pàdé yọ̀nà ọlọ́run. آمين okùn mẹ́fà májò ohun ẹnìkan ga ju tiẹ̀ lọ. torí Allah. وحده
لا شريك له Okumaru ọbẹ̀ ẹlẹ́tẹ̀rí àwa ìyàwó tí tọ́jú ọmọ mi mo bá dáa fún èèyàn báyìí ó ní ìyàwó rẹ̀ lé ní o ọlọ́wọ́ bọ́ọ̀ bá mú ọmọ mi ní gbangba má mú kókó ọ̀nà. شريك له Okumeri ẹ̀dá kùsẹ́ nìkan ó tóbi ju ọba tí mo wí lọ. Ta la dúró fún? Ta ló ní sẹ́mà? Ta ló nílẹ̀? Ta ló lọ̀tún? Ta ló láyé? Ta ló láyé kíyámà? Okumeri o? Okumeri. Ẹ̀tún dàníyà. Ìjọba wa ìlú wa ní Nàìjíríà. Ìyà jẹ wá púpọ̀ lánàá àgàgà ń lù lọrin gómìnà Ambode lẹ́kọ̀ọ́ yìí kò ní wọ́ gbogbo bí àyè ládé tà ń sí náà èsè kó lásì wáyé tí ì dá bàbá bàbá wa dé lọrin àwọn gbé ọlọ́run sáyé kan náà lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ ẹ̀ ti bá kí wọ́n sí Mọ́sàbá wa tún ìjọba wa ṣe. Ìjọba àpapọ̀. Kátúnṣe ọlọ́. Ogun mélòó? Bàbá wa tún ìjọba wa ṣe lápapọ̀ ní Nàìjíríà. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa mọ́sàjì ó tòrò. Wọ́n lé ẹni tí ó tòrò fún tádùá àwọn ó fi gbà. Ọlọ́mọ́sàjì kí ìlú wọn tòrò. Kátúnṣe ọlọ́. Èmi a máa rántí pé bí wọ́n ti ń pè wá ní nǹkan yìí wọ́n sì pa wá pánsá ń jọ kàn bá. Gbogbo bá àríwá wọ́n sì rí wá bọ́lẹ̀. Ìyí ó sì gbé yẹn mi bó ti tóbi tó. Ọmọ wa gàdí báyìí kò ní lè débẹ̀, aya ò ní lè débẹ̀. Ọwọ́ kùsì Ọlọ́run àti sẹ́tẹ̀ èèyàn bá ṣe láyé kó tó lọ. Ọlọ́run mi tẹ́lẹ̀ tí kéèyàn nínú sàárẹ̀ àti gbangba wájú rẹ̀ Ọlọ́run mọ́sà kẹ́ẹ̀nì kọ̀ọ̀kan. Kátúnṣe ọlọ́. Ọwọ́ kú ẹyọ kan. Béèyàn bá gbádùn láyé tó bá wọná. Ọlá àlàṣe. Ọba Sáde ara tí àlùbáríkà òfin lè kú lẹ́kọ̀ọ́ ni tó fún wa láyè yìí pé ká máa lò ìdùnnú tí ò ní tán táwọn ọmọdé ọmọ rẹ̀ ò ní jẹ tán ọlọ́mọsàbà wà ṣe é fún wọ́n á jẹ́ kó òun rẹ̀ ó gùn ẹ jẹ́ kí tàwọn ọkùnrin ó gùn ju tàwọn obìnrin lọ tọ́lá wa làwọn wà lókè àwọn ni wọ́n bá wà ń tọ́lẹ̀ káfíń mú náà káfíń máa pẹ́ àjùwọ́ lọ kárí ọlọ́. Èmi gbà pé àdúrà mi ti gbà. Bí wọn náà bá gbà bẹ́ẹ̀, wọ́n kí wá kúrẹ́ yìí. Wọ́n gbọ́dọ̀ ìlò. Àìlàlà la àìlàhà ìlàlà.
Solaty Amiru Jaish Yahya Solaty Amiru Jaish Yahya Solaty Amiru Yahya Solaty Sheikh Solaty lawan waya Jaish Baba Solaty Amiru Jaish Yahya Solaty Yahya Solaty Amiru Jaish Muhammad Nasruddin Yahya Solaty Amiru Jaish Sheikh Solaty Amiru Jaish Baba Solaty Amiru Jaish Baba Solaty Amiru Jaish Baba Solaty Amiru Jaish Yahya Solaty Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Amen. Ofala basmala belong. Timbelara reme belong. Baba wa Amiru Jaish. Ìmọ̀ kan tí mo lè ìwọ lẹ́yìn ọkọ̀ tọ́lọ́wọ́ bá pè wọ́n. Ọlọ́wọ́ bá ó ti jí wọn tó ti tì wọ́n nínú ọ̀rọ̀ rẹ̀. Ó sì ní kọ́ ní bó ti rí yìí. Ọlọ́run nìkan ló dùn wájú. Torí láàrin ẹ̀dá àtọ́lọ́wọ́ bá dáa. Kò ní jẹ́ nǹkan níwájú èèyàn. Ọlọ́run là kọ́kọ́. Bẹ́ẹ̀ bá wá dá lọ́dọ̀ Ọlọ́run yóò dá lọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run. Ẹ wá sọ tó pamílẹ́kùn náà lẹ́yìn ni pé gbogbo ń táwọn wí yìí ọjọ́ kan lá padà sọ́dọ̀ Ọlọ́run kí la fẹ́ bá lọ́dọ̀ Ọlọ́run yẹn. Ṣé bí tí ń rí yìí ẹnu yóò ní fura kò ní rántí tọrọ àlìkíyàmà. Ẹ̀rọ ẹ̀sọ́ pé àlìkíyàmà dà. Ẹ̀yin kẹ́ ṣe ra ń bẹ̀. Ọba tó ṣe bẹ́ẹ̀ náà ẹ̀ sì ṣe kalẹ̀. Ìjòkó náà ti dàgbà dẹ́gbẹ́ ọ̀rẹ́ ìjòkó. Àmọ́ ìyẹn ní má wí tí ọ̀fẹ́ wí. Wọ́n ti àdábà ṣe náà lára bísímílá lẹ́ẹ̀kì bá ṣe bísímílá yìí náà pé ọlá ń tẹ́ mẹ́lára bísímílá rahmanir-rahim. Àbọ̀ àwọn ẹgbẹ́ pé mo rọ́ nínú ẹ̀rí lọ́dọ̀ àwọn àgbàlagbà nínú àwọn kùnúnẹ́sà Amiru Jaish náà ní kí ló náà wí. Ọlọ́ba ọ̀la bísímílá náà kọ́ wọlé lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo tó kù tẹ́ máa rí ọlọ́mọdé kò bá níjà bá wa. Bàbá àdínrè
Ọlọ́run ayé sàlékún orí rẹ̀. Àmín. Àtúwà Ìsá bàbá ọ̀tẹ́. Ọlọ́run ayọ̀dẹ̀hù. Láti bàbá ọ̀tẹ́ Ọlọ́run ní ìjọ ọ̀tẹ́ láíláí. Àmín. Ó ní tẹ́lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Ọlọ́run tí wọ́n fẹ́ rí pé ẹ bá gbé àmọ́wọ̀lá. Sẹ́ni bisimilá. Àmọ́lá sírì bisimilá. Ọlọ́run wọlá tí ń dára bisimilá yẹn rẹ̀ mọ́nà rẹ̀. Lákọ̀ọ́lọ́ máa kára dáadáa náà. Àmín. Àmọ́lá sírì bisimilá. Bima fi báyìí bisimilá. Bima fi báyìí bisimilá. Wàkún fàyàkún bisimilá. Wàkún fàyàkún bisimilá. Wàkún fàyàkún bisimilá. وقل فيكون بسم الله. علمنا خير بسم الله. علمنا خير بسم الله. سر بسم الله. باي بسم الله. صان بسم الله. علمنا خير بسم الله. علمنا خير بسم الله. Ẹjọ́ sí mẹ́ta fẹ́rí lọ́wọ́ òkè bàbá ọwọ́ ìlú lọ́dọọdún náà ní ọkùnrin dáadáa. Bàbá ọ̀tẹ́ yóò ní jásí ma. Àmín. Mo tọrọ kó tún tó dọdún mi kó tún lékún jù báyìí lọ. Àmín. Ká tún lékún. Àmín. Àkàlùkù bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Ẹgbẹ́ kejì náà. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Àmín. Alájà Karima máa jáde bọ̀ nísìn. Bàbá wa Amiru Jaish wọ́n ní àfọwọ́ àgbà Sheikh Alka. Wọ́n ní bẹ́ẹ̀ bá wọn ṣe ń táwọn bẹ́ẹ̀ ṣe yìí. Inú rẹ̀ dùn kálẹ̀. Ọlọ́run ti bàbá Sheikh Alka ní bàbá wa Amiru Jaish nínú. Àwọn náà wọ́n ráyè. Kára lórí tó lè lójó kan lẹ́kọ̀ọ́. Bàbá wa ni ẹbí ẹsẹ̀ tí ń gbómi. Bàbá wa wọ́n ní ẹ máa bọ̀. Wọ́n ní ẹ ṣáájú. Wọ́n láwọn ti ṣáájú pẹ̀lú 5,000 naira. Owó ìkó ní kìmí ní ọdún mọ́ bàbá wa. Gbogbo òjòkó sì ní kó dá sí i. Alájú Aminullah 84AD mọ́tò kan ní jẹ́bẹ̀ nọ́mbà mọ́tò kan nù ní. Wọ́n ní wọ́n ń jálẹ̀kùn rẹ̀ fún ọgbẹ́ epo lójú ọ̀nà. Ọlọ́ba àlẹ́ ọ̀la àlùbáríkà. Inú wàlíyé Ọlọ́run ni ó wà. Ọmọ olókìkí tí ayé máa pò kìkì ẹni tí dáadáa ni ó wà. Àmín. 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 Multi-billionaire ni ó jẹ́. Wọ́n ní multi-billionaire ni ó jẹ́ insha Allah. Wọ́n ní kíkà ní mọ́tò sí tòsí abẹ́yẹ ọ̀sí insha Allah. Ọba Sheikh Alka ni wọ́n bẹ́ ṣàdúrà sí níṣe. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تعدل جميع الصلوات آل محبتك وسلم على سيدنا محمد وعلى آل سيدنا محمد سلاما يعدل سلامهم أربعاتي ودوابتي لوني Solaty Amiru Jaish. Allahu ayatahu. Ní àná tí ẹni kí n gbé yín rán, mo wá ní Ọlọ́run ti ní ẹ máa rí sí látàná tí ipò ní. Àyè má máa rí sí má ọlọ́mọkọ̀ díẹ̀ sí. Àmín. Ọdọ́rọ̀ yàn kí èèyàn kọ́lọ́ máa ṣe bẹ́ẹ̀ fẹ́ni tí máa ń ṣe bẹ́ẹ̀ tí ń ṣe. Gẹ́gẹ́ bí táwọn yẹn máa ń béèrè. Wọ́n á ní Sheikh Solaty ṣé tàbí ìlú tó ń lẹ́sọ̀ ọ̀yàtọ̀ sí àwọn ẹlòmíì ni sọ́kùn áàlì tó sà ọ̀yàtọ̀ sí àwọn ẹlòmíì ni
kẹ́mi máa ṣàádà tó ṣe ṣáádà ní títí ẹ̀ ọ̀tayọ̀ táwọn míì ni àwọn àdìpẹ́ ẹ̀yọ̀ kan lẹ́yìn ọlọ́run tọ́lọ́run fẹ́ràn tí ọlọ́run rán wọn lọ́wọ́ yìí náà òun náà ni pé ká fẹ́ràn ẹbí ká mọ iyì ẹbí ká máa bùkẹ́ ẹbí ká máa pẹ́ bí ilé bẹ́ẹ̀ bá ti ń ṣe bẹ́ẹ̀ òun náà ní dáradà sóò Solaty. torí pé ọlọ́run bínú sí ẹni tí ọba máa yẹ ẹbí ọlọ́run kẹ́yìn sẹ́ni tí ọba máa yẹ ẹbí ọlọ́run náà ò ní fẹ́rẹ́ tí òfin máa yẹ ẹbí kọ́lá ọlọ́run ní wájú gbẹ́jọ́ gbé dàrí kìyàmà òun ò ní jó orí nàdé kò tí ọmọ nàìjíríà Al-Qur'ani ló fún bẹ́ẹ̀ àyè sí fún wa láti lè máa ṣe sífà àwọn àwòsàn tí àwọn èèyàn ń wí látàná wọn dáná sọ̀rọ̀ ìbàyàn tí wọ́n sọ̀rọ̀ nísìn wọ́n jẹ́ oyè wa ike máa ń sílà ní ni pé gbogbo tí bá ti ń jẹ tó lẹ̀ mọ́ Sheikh Solaty ẹ máa dúdú yìí pé kó kẹ́yìn náà lápá lára rẹ̀ ọba tó wọ́n yín bẹ́ẹ̀ tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ wá sọ díẹ̀ lọ́jọ́ òdùnnú fún yín wọ́n wí lánàá nínú pé tọ́ba ní kí ni mo ṣe nínú ẹbí inú ẹ̀ làwọn àyín náà wà ọlọ́kọ̀ wọn lábẹ́ lọ́dọ̀ ọlọ́run mọ̀jà wa ti láyé láyé ẹlẹ́kọ̀ sàmì dáadáa ọlọ́run àmì òjò sọ̀rọ̀ mọ̀jà wa ti láyé láyé ọlọ́mọjà wa ti láyé láyé ọlọ́run ènìyàn wájú ọlọ́run ẹ sàrúgbó ẹ sì jọ̀kú nínú ẹbí ẹ sàrúgbó ẹ sì jọ̀kú nínú ẹbí ẹ sàrúgbó ẹ sì jọ̀kú nínú ẹbí wọ́n láyé pé àwọn arínàrínà ti rí yín láti jẹ́ bẹ́ẹ̀ ti ń bẹ lórí ìtẹ́ ọlọ́run òfin kan ṣe yín jẹ́nà lọ́rùn àwọn arínàrínà rí yín níjọba ìjẹ́tẹ̀ lọ́lẹ̀ kéwú ìgbé tẹ́ dàní ọlọ́run ọ̀jẹ́ kẹ́rì kan fi ṣe yín àwọn arínàrínà rí yín níjọ ìnàró ọmọ kéwú tẹ̀ ń ṣe láàrin àwọn àfáà tẹ́ wọ́n ń gbé nǹkan tágbàlagbò ní gbèsè tẹ́ ní gbèsè ìkẹ́kọ̀ọ́ ṣe yín ńgbẹ́ wá gbé yẹn tán tí nǹkan tó wá tó ń ṣe lára yín ọba tó ṣe yín níbi àlùbáríkà táwọn ìdí nǹkan tó ń yọ lára yín táwọn náà tó ń ṣe dáadáa tó ń sẹ́mi àlùbáríkà ọlọ́mọdé àwọn ẹ̀yìn tì láyé láyé ní sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní ọlọ́mọdé ọ̀kalẹ̀ yọ kalẹ̀ ọlọ́mọdé rẹ̀ wájú ọlọ́run la ilaha illallah ọba tó mú ọkọ fún rẹ̀ tó ń ma yín roko tí kòrò yìí fi má ọlọ́mọdé ọmọdé kòrò náà kọ ọlọ́mọdé ọmọdé tì láyé láyé la ilaha illallah wàlá muhammadu rasulullah gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi ìwáyà yín tẹ́ ẹ fi dùn wọ́n lánàá àmì ìjẹsìn nù látòrí bàbá àdínì àtìyàwó wọn ìyá àdínì àdénúgà ẹ wá lánàá kódà wa tá a máa ń ṣàìsùn àwọn wàhálà tá a pàdé lójú ọ̀nà wọ́n mú mi faradá tí mo fi délẹ̀ yìí ni ní àlọ́jẹ́ pé wọ́n wù mí kẹ́ ẹ bá mi lórí ìjòkó ni tọ́lọ̀ wọ lábẹ́ lọ́dọ̀ ọlọ́mọsàjà ni pé o gbogbo ẹ̀yin tẹ́ ń pọ́n àfa wa ní ọlọ́jẹ́ mọ́sọ́tọ̀ ìjà àwọn àkáǹtì ń ṣàgbákò tí wọ́n làwọn fi ń sayé ọlọ́mọdé yìí ó rìnrìn kúrò láyé bá tẹ́ bá ti ronú kó máa rí bẹ́ẹ̀ ìjọ tẹ́ ẹ bá lókun tẹ́ gbà tẹ́ bá ti ronú káwọn àfa wa ọlọ́jọ́ yìí máa rí bẹ́ẹ̀ ọlọ́pàá àdànà fún ìjù báyìí lọ ká fi ṣèfà rí bẹ́ẹ̀ ọba tó ṣe yín gbóòfin ọ̀dánà lórí jẹ́yìí ọlọ́mọdé àwa yìí ti láyé láyé ولا إله إلا الله اللهم سيد الكافرية اللهم سجاري يقول اللهم بكري يقول اللهم جاينا على رأي اللهم سيدنا سلام ونرى من الجيش لدى وإنت لا إله ولا ولي هو جوهر وقالوا تقولوا فهو عبد الرحمن alájọ ojúlarí nìyí àwọn àbá ojúlarí àwọn náà lọ́jọ́ kó lẹ́gbẹ̀ẹ́ yìí wọ́n lọ́ọ́ kẹ́mi wọ́n náà lóòótọ́ èsì kẹ́mi àwọn ọmọ àbá ojúlarí yẹn wọ́n ti láti kékeré wọ́n ti wá sàlàjà wọ́n á dúpọ̀ wọ́n àti wọ́n á tún lẹ́kọ̀ọ́ ọlọ́ọ̀jọ́ lálùbáríkà ọba dáadáa mi lọ́lọ́wọ́ ọba dáadáa mi lọ́lọ́wọ́ ọba dáadáa mi lọ́lọ́wọ́ ọlọ́mọsàmà kẹ́mi àgbàlagbà àwọn àgbàlagbà náà mọ̀jọ́ ọba jẹ́ kẹ́mi àbáwa náà ọba sẹ́ríkì síkì lọ́lọ́mọsàjà rí àwọn ọlọ́mọ kẹ́mi àgbàlagbà alájùmọ̀sàkẹ́mi náà àwọn aṣọ ìṣẹ́wọ́n jáde ẹ̀rọ kan burúkú mi tó yẹ lọ ojú àlejò mi ojú ọmọdé mi ọlọ́run bàbá wa ọlọ́run àgbàlagbà tó jẹ́ jáde náà lọ́wọ́ jẹ́ iná sàlẹ́gbà àgbàlagbà ọlọ́run ènìyàn wájú ọlọ́run bàbá wa bàbá ọ̀tẹ́ ó tún díjà mí tó ń bẹ̀rẹ̀ tó kú báyìí báyìí rẹ̀ wọ́n mọ́sàdé wọn pọ̀ sí kò ní ṣubú láyéláyé wàláhì bàbá ọ̀tẹ́ jọ yín wàláhì bàbá ọ̀tẹ́ jọ yín kéèyàn ọmọ ìyẹn bí kó sì mọ ìyá síwájú. 5,000 naira. Allahu Akbar. Bàbá ọ̀tẹ̀jọ yín, ọ̀jọ̀ yín púpọ̀ nípa kéèyàn ọmọ ìyẹn bí kéèyàn sì mọ iye kéèyàn máa sọ ẹbí pọ̀. Bàbá ọlọ́run ní kú láyéláyé. Ọlọ́run ní ẹwájú ọlọ́run. La ilaha illallah. Ọlá Muhammadu Rasulullah. Ọlá sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ tí máa ń ṣe pẹ̀lú tẹríba yìí kẹ́kọ́ ní ṣe é fún. Tí bàbá bá fẹ́ sọmọdé tí má báyìí kò ṣe.
lónìí bàbá mi ní bá òun sọ̀rọ̀ bí ní pè yín bàbá wa ta tó jẹ́ fún yín pọ̀ wá náà bàbá mi ẹ̀ bá sí bàbá ọlọ́mọdé ṣubú láyéláyé tùkìyànù wọ́n ní tùkìyà kábíyèjì ni máa jẹ́ tùkìyànù lè ṣẹ̀báàbù owó a máa jẹ́ yẹn máa rúkẹ́ owó a máa jẹ́ yẹn máa rúkẹ́ ìmọ̀ a máa jẹ́ yẹn máa rúkẹ́ níbi àmàdé yìí àbá bàbá ọ̀tẹ́ tọ́wọ́ àwọn máa ń gbọ́ bu àwọn máa wo kí ni tó kálukú ń wí arúgbó lọ àfáà ní bàbá ọ̀tẹ́ lálùbáríkà yín àfáà ní bàbá ọ̀tẹ́ lálùbáríkà yín láwọn àjọ jẹ́ àfáà ní bàbá ọ̀tẹ́ lálùbáríkà yín lẹ́ẹ̀kẹsẹ̀ àfáà ní bàbá ọ̀tẹ́ bàbá sọ fún yẹn máa ní ọtọ́rìtì ní mí torí mo ní àbàbá tó jẹ́ ọtọ́rìtì mo ní àbàbá tó jẹ́ ọtọ́rìtì bẹ́ẹ̀ bá lọ jámíà tó bá darí jámíà tí wọn lójoko arúgbó àbúrò máa lè kí olóyè lọ́wọ́ mọ̀ ní jámíà ṣe pẹ̀lẹ́ pòfẹ́sọ̀ orílẹ̀ yìí gbé sílẹ̀ máa tó kọ́ gbogbo ayé bàbá wa hàdà jí ń bẹ̀ gbogbo tí bàbá wa wí ní máa tà á lẹ̀ ní. Professor Amiru Jaish. àìsàn dọ́tà nínú oúnjẹ oníwọ́lá ọmọ kẹ́lẹ́ ṣe wá sí wọ́n níbẹ̀ àwọn ẹ̀kẹ́ fi wá sí ẹ̀kẹ́ àwọn ká wá sí ẹ̀dùn púpọ̀ àpò àrò pé mi nìkan ní nǹkan ní ìwà máa sọ fún ìyàwó ilé bá ọmọ tẹ ní wá sísè. àyùwà ìsúpamọ́ alápẹ̀kì ọ̀sán fi jẹ́ kó dá ọlọ́run orí wá sí àwọn ọ̀tẹ̀kẹ́ òun wá ní pìtì lẹ́ẹ̀mẹ́ta àlùbáríkà yìí ni. Alhamdulillah. ẹ̀yin náà ń rí ẹtí dúpẹ́ kí sọ́wọ́ yìí nìkan lẹ́ ń dúpẹ́ sí bẹ́ẹ̀ ti fọ̀ tọ́lọ́ fún òun náà ti fọ̀ òun àwọn àbí yín nú ó tún wá jọ yín pẹ̀lú tẹ̀lébà ọlọ́mọdé òkúrú fún láyé náà ọlọ́mọdé òkúrú fún láyé náà ọlọ́mọdé àṣàánú bàbá jù bẹ́ẹ̀ ti tọ́ mọ́ bá a ti tọ́ mọ́ lọ́mọ àṣàánú jù bẹ́ẹ̀ bàbá ti tà náà ní rẹ̀ kù mo sọ fún bàbá ọ̀tẹ̀mọ́lá wá jẹ́ ayé ni ó ti ṣe wàhálà lánàá ó wá jẹ́ ayé lónìí ni ó ti ṣe wàhálà lánàá bàbá ọ̀tẹ̀ àgbà lánàá ó ṣe wàhálà tó fi lọ́ bọ́ lọ́wọ́ ni ó ṣe bí tó fi kú ni àwọn lónìí ìwọ wá yọ kọ́ padà wá jẹ ayé ni ọjà ayé tó fi lọ́ bọ́ lọ́wọ́ ni ọlọ́run wọn ni kú ẹ̀mí rẹ̀ ọlọ́run ṣe Amiru Jaish ọlọ́run àlùbáríkà àwọn tó pàṣẹ fún ọlọ́run ṣàjọ wọn níbẹ̀ gbogbo ẹ̀yin tẹ iná ọlọ́run alága àwọn ọmọdé ìṣòro jọjà fún ìkọ̀ọ̀kan wa gbogbo àmọ̀kẹ̀dẹ̀wọ̀n táàjọ́ ń bẹ̀lẹ́ abẹ́lára bàbá Amiru Jaish ọlọ́jà tẹ̀lé wọn pẹ́ àbá àwọn akọ̀mọ̀dé ṣúgà gbogbo ọdọọdún náà ẹ̀ máa ń sàpẹ́lẹ́ gbogbo lánàá Amiru Jaish ẹ kóra ìṣúná ọmọ wọn ẹ wá sẹkìmọ wọn àti lẹ́yìn náà lórí network àwọn iṣẹ́ kan àbí lórí network lórí ìmúdà ọlọ́mọsàjọ ọlọ́jọ́ kájú báyìí lọ bisimilahi fatiha bisimilahi rahman الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إيه بني صدوا فمي أمروا واتقاني أوكي سي صدوا فمي أمروا واتقاني أمروا واتقاني أمروا صدوا فمي أمام بمسير ولا وجه جريمة آمين. bẹ́ẹ̀ bá ti ń sin àwọn ọ̀gá rẹ̀ ọlọ́wọ́ jọ lálùbáríkà àwọn ni bàbá àyà rẹ̀ àwọn sì máa ṣàdúrà kọ́ lọ́mọ ṣàjọ ọjọ́ wa mo bẹ̀rẹ̀ ní orí yẹn bíbèjì mo wá ní ìran Fúlàní wò ní bíbèjì àwọn tápà ní bíjì ọlọ́wọ́ jọ lálùbáríkà. champion ṣẹ́gun lálùkà kò ní bàjẹ́ fún yín Karimatu Karima òun la fẹ́ yẹ sí báyìí. La ilaha illallah muddati fil gumma. La ilaha illallah muddati fil gumma. La ilaha illallah muddati fil gumma. La ilaha لا ما فيه الرشد لا إله إلا الله كيف رؤيت تسبني ولا أشعر به كلامي لا إله إلا الله أنا لسيدي أنا وكبير من يراك من ولدي لا إله إلا الله
Thank you.